ṣẹlẹ̀ mo ní kí wọ́n ṣe àlàyé fún wa lórí ìrìn àjò tó ṣẹlẹ̀ ní Ìjẹ̀rò Èkìtì lánàá látọ̀dọ̀ bàbá wa kábíyèsí ọba Jèrò of Ìjẹ̀rò Èkìtì. Mo tara bàbá mi Ọ̀ọ̀nìrìṣà Ọ̀jẹ́jẹ́ àfìdí ọ̀tẹ̀ jálẹ̀ Ọ̀ọ̀nìrìṣà Ọ̀jẹ́jẹ́ the second kábíyèsí o, mo fi kí gbogbo ọba aládé nílẹ̀ kóòtù àjíire gbogbo ilẹ̀ Yorùbá àti gbogbo ẹ̀yin kábíyèsí tí ẹ wà pẹ̀lú bàbá wa Ajérò lánàá. Bẹ́ẹ̀ ni lálálù kùtùkùwù nǹkan méjì pàtàkì òun ló ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn lánàá láàárín àwọn bàbá wa gbogbo kábíyèsí ọba aládé tó wà ńbẹ̀ látọ̀dọ̀ bàbá mi Ọ̀ọ̀nìrìṣà sí ọ̀dọ̀ ọmọ yín ọ̀gá tèmi pàdí tèmi èèyàn tèmi ṣí Sunday Adéyẹmọ olú ọmọ ìlú Ẹkùn fúnra lára ẹ̀. Nǹkan méjì ló ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí a kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bínú. Southwest Monarch hold meeting with Sunday Igboho over insecurity. Wọ́n ṣe meeting tó ní agbára pẹ̀lú ṣí Sunday Adéyẹmọ Ìgbòho. Gbogbo àwọn ọba àtàwọn tí ò lè ráyè wá lánàá wọ́n fi mẹ́sẹ̀jì ránṣẹ́, wọ́n dẹ̀ láwọn support gbogbo decision àwọn kábíyèsí tó kù tí wọ́n make lánàá lórí ọ̀rọ̀ ètò ààbò tó péye ni wọ́n kọ́kọ́ bá Ìgbòho discuss. Ẹjẹ́ àkọ́kọ́ ṣe bí ibẹ̀yẹn náà, ẹjẹ́ àyànnà náà bẹ̀yẹn. Wọ́n ní arrangement have been concluded by traditional rulers in the southwest led by the Ooni of Ife Ọba Enitan Adeyeye Ogunwusi to hold a crucial meeting on security with the Yoruba Nation activist and founder of Ireku Security Network, Chief Sunday Adeyemo, popularly known as Sunday Igboho. The crucial meeting to be graced by all monarchs from Oyo, Lagos, Ondo, Osun, Ekiti, Ogun, and part of Kwara State will be presided over by the co-chairman of National Council of Traditional Rulers of Nigeria, NCTRN, Ọba Enitan Adeyeye Ogunwusi, who also doubles as the permanent chairman of Southern Nigeria Traditional Ruler Council, SNTRC. The meeting will also discuss extensively the active involvement of traditional rulers in local security extensively, bearing in mind their closeness to the grassroots and their critical roles in the prevention of crisis and management of disputes between Yoruba's ethnic nationalities and other tribes in Southwest community. While commending the enormous support of the Nigeria Army, the Department of State Service, DSS, Nigeria Police, and other security agencies to Ireku Security Network, we want to assure you that we will continue to cooperate with all stakeholders in the security sector to sustain prevailing peace and safety in the Southwest. We want to specifically appreciate the National Security Advisor, NSA, Nuhu Ribadu, the Minister of Defense, General Christopher Musa, the Inspector General of Police, Tunji Disu, DGDSS, Adeola Oluwatosin Ajayi, and other head of paramilitary agencies for their visible efforts, which have culminated in a drastic reduction of cases of insecurity and other criminalities in Nigeria. Lọ́rọ̀ kan ṣá, gbogbo tí ó wà nínú ìwé ìròyìn yìí ni wípé nǹkan méjì gbòógì òun ni ó dálé lórí gbogbo meeting tí wọ́n ṣe. Èwo lẹ ti gbọ́ níbí wípé gbogbo ọba láti Ọ̀yọ́ State, Lagos State, Ondo State, Osun State, Ekiti State, Ogun State, and part of Kwara State ni wọ́n wà ńbẹ̀ ní àná lálálù kùtùkù. Àwọn tí wọn ò lè wá wọ́n rán aṣojú wọn síbẹ̀. Ẹjẹ́ abẹ̀rẹ̀ láti bí security ló ti fetí ara ẹ̀ gbọ́ wípé gbogbo ọba lánàá wọ́n fi ẹnu kò, wọ́n ní àwọn gbé ètò ààbò ilẹ̀ kóòtù àjíire ilẹ̀ Yorùbá wọ́n gbélé ọwọ́ sí Sunday Adéyẹmọ Ìgbòho. Wọ́n nítorí wípé ojú wọn ni ọmọ ọgbà ni kò ní ṣíṣú yọ, ó fi wọ́n lára balẹ̀. Àwọn dẹ̀ ní ìgbàgbọ́ nínú ẹ̀ wípé kò ní da ilẹ̀ kóòtù àjíire, kò sì ní bojú ilẹ̀ kóòtù àjíire jẹ́, kò ní gbàbọ̀dẹ̀ sí ilẹ̀ Yorùbá. Wọ́n wá ní gbogbo ọ̀rọ̀ ètò ààbò àwọn lọ́balọ́ba gbogbo ọba ilẹ̀ Yorùbá wọ́n jẹ́ kó yé wa wípé agbára wọn ò ṣe kéré mí o. Ìdásí wọn lórí ètò ààbò tó péye fún ilẹ̀ Yorùbá ó ti tó àsìkò nísìn tí eku á máa ké bí eku, tẹ́yẹ á máa ké bí ẹyẹ, tọ́mọ ènìyàn á máa fọ̀n bí ọmọ ènìyàn. Olóko á lè roko, olódò á lè rodò. Wọ́n ní wọ́n ti fọwọ́sowọ́pọ̀
láti ṣe kíni láti ti Sunday Adéyẹmọ Ìgbòho lẹ́yìn pẹ̀lú Ìró Ẹkùn Security Organization wọn. Wọ́n sì wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn DSS, Police IG, gbogbo bàbá wa General Musa, gbogbo wọn pátápátá òun ni wọ́n náwó sí ètò yìí. Kì í ṣe wípé bí àwọn bá wọ́n kàn ṣe láàrin ara wọn. So ibi tí ọ̀rọ̀ yẹn dé dúró nísìn ni wípé Chief Igboho ni wọ́n gbé ètò ààbò security ilẹ̀ Yorùbá náà gbé fún. Ìró Ẹkùn, on behalf of myself, Yèyédára Kowé, àti Yèyédára Ọmọlúàbí family, pẹ̀lú gbogbo fans Yèyédára Ọmọlúàbí káàkiri àgbáyé, àti gbogbo olóríire ọmọ Yorùbá, àkí Sunday Adéyẹmọ Ìgbòho, ẹ kú oríire o. Congratulations to you bàbá. Ẹ ṣàṣeyẹ ń bẹ o. Ẹ ní kábàámọ̀, ẹ̀mí yóò sì ní lọ sí. Ẹ ṣé. Ẹ tẹ̀lé mi kí ẹ wá gbọ́rọ̀ lẹ́nu kábíyèsí wa ohun tí wọ́n wí. Ẹni àlọ́lọ́tẹ̀ gbogbo wa ṣe tẹ̀lé mi. Ọ̀fẹ́ ò dẹ̀ ṣe é lò mọ́ ìgbà láéláé àti kó gbogbo ẹ̀ sọ́wọ́ àwọn Ìgbòho ṣà. Àwọn náà wá ń dàbí ọgbọ́n nìsín. Ẹ̀dẹ̀ máa wá wò ó. Kì í dẹ̀ ṣe pé kò sí ọ̀fẹ́ mọ́ o. Ṣùgbọ́n tó o bá lọ lò nìsín, wáyà náà ló máa kọ́ ẹ lójú ọ̀nà. Torí nígbà táwọn bàbá ńlá wa ṣe ọ̀fẹ́, kò sí iná mọ̀nàmọ́ná ò tí ì sí. Tí bá ní ọ̀fẹ́ pẹ́ mi, èmi ọmọ bíbò ó ṣe ń ṣọ̀fẹ́ tiẹ̀ o. Ó yẹ wọ́n kó dá sí i. Ṣùgbọ́n ọ̀fẹ́ àwọn bàbá wa yìí lè rí wáyà náà ló gbogbo ẹ̀. Tó bá kọ́yọ̀ yẹn ò dá o. Ayọ̀ mi kún, gbogbo ìgbà ni mo máa ń sọ yí pé Ọlọ́run ló rán bàbá Ọọ̀ni wá. Ojú ẹ kò pọ́n. Ọlọ́run ló rán bàbá Ọọ̀nìrìṣà. Ọlọ́run ló rán sí gbogbo ọmọ Yorùbá káàkiri ayé. Àtẹni tó gbà fún bàbá, àtẹni tí ó gbà, Ọlọ́run ti gbé bàbá jẹrí wọn. Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá ó gùn dáadáa. Ojú ẹ kò pọ́n. Ọlọ́run jẹ́ kẹ́mi wọn ó gùn. Mo wá kí bàbá wa, bàbá Jèrò, bàbá Ìgbòho ni bàbá. Ìgbà tí mo wà ní exile tójú ogun le, gbogbo ìgbà ni bàbá ń pè mí. Bàbá láwọn ti bá bàbá Ọọ̀ni sọ̀rọ̀. Bàbá rẹ ti fà ọ́ mọ́ra. À ń yanjú ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ ń yanjú wà á wálé. Ẹ bá mi ṣe kábíyèsí o. Ojú ẹ kò pọ́n. Mo kí Ọlọ́run ọba tó láyé tó fi ọjọ́ èní sojú mi. Ọdún tó lọ ìgbà tí mo wá, mo fi agbára Ọlọ́run àti àwọn bàbá mi wálé ni. Mi ò tí ì ní freedom. Mo fi ọmọ líle wálé pé ẹni tí ó bá bá mi jà á jọ lẹ̀pọ̀. Òun ni mo ṣe wá. Òun ni mo fi wá tọdún tó lọ. Ṣùgbọ́n tọdún yìí ẹni pé nǹkan yàtọ̀. Mo wá mo fara balẹ̀, ọkàn mi balẹ̀. Ẹni tínú ẹ bá dùn ẹni kò lẹ́wọ́, inú tèmi dùn. Ojú ẹ kò pọ́n. Gbogbo ẹ̀yin bàbá wa, ẹ̀yin mọ̀mọ́ wa tẹ́jọ́ mi Èkìtì wá láti Amẹ́ríkà káàkiri ayé, Ọlọ́run ní pa irẹ́ láéláé. Ẹ mọ̀ lọ́rí, ẹ mọ̀ bọ̀rí. Ọdún tí ń bọ̀, gbogbo ilẹ̀ ẹ mọ̀ donate 10 million, ẹ mọ̀ donate 20 million. Mo kí gbogbo ọmọ Ìjẹ̀rò pátápátá, ọdọọdún làárọ̀ rógbó, ọdọọdún ni àárí Haúsá, ọdọọdún ni àárí obì lórí àtẹ, àmọ̀ ríra lọ́dọọdún. Gbogbo ìgbà tí bàbá mi Ajérò tó bá ti ń pè mí, màá máa wá àti big man tó ráwọn náà ni mí. Bàbá mi Ọọ̀nìrìṣà olórí aládé gbogbo sọ pé gbogbo ibi tí wọ́n bá ti ń pè mí sí lẹ́kìtì mo gbọ́dọ̀ máa yọjú. Then Ìró Ẹkùn Security Network a máa lọ́ọ̀nchì ẹ̀ ní Èkìtì ní on the 3 la máa lọ́ọ̀nchì ẹ̀ lẹ́kìtì ń bí báyìí ní on the 3 September 3 la máa lọ́ọ̀nchì ẹ̀ ní lágbára Ọlọ́run ní àṣẹ bàbá mi Ọọ̀nìrìṣà àti gbogbo ọba tí ń bẹ lẹ́kìtì pátápátá. Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gbogbo wa, gbogbo ọmọ Yorùbá káàkiri ayé àní parẹ́ láéláé, ẹ̀mí wo sì máa gùn pẹ̀lú ògo Ọlọ́run. Àní bọ́ sọ́wọ́ ajínigbé, a máa lọ́ọ́re, a máa bọ́ọ́re. Ọmọ Yorùbá a kì í ṣẹrú ẹnìkọ̀ọ̀kan, ṣùgbọ́n gbogbo ẹni tó bá lóun fẹ́ dá wa lọ́nà àwọn akẹ́ ti rẹ́dí pẹ̀lú ẹ̀. Ọlọ́run níjọ́ bàjẹ́ fún mo dúpẹ́ o. Ọ̀rọ̀ lẹ́gbẹ́ lẹ́nu kábíyèsí wa, bàbá wa Ọọ̀nìrìṣà. Bàbá,
àjẹgbọ́ àjẹtọ́ yín o ẹ kó wa jẹ pẹ́pẹ́pẹ́ ilẹ̀ kóòtù ajíire ilẹ̀ Yorùbá ò ní tọwọ́ yín bàjẹ́ o ó bọ̀jẹ́ tí kí tó tẹ̀síwájú nínú àlàyé mi a powerful message wá fún bàbá mi ṣí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà gbogbo ẹ̀yin tẹ́ bá gbọ́ mẹ́sẹ̀jì yìí tí ẹ ní access sí wọn ẹ jọ̀ọ́ ẹ bá mi fi tó wọn létí ó ní wípé wọ́n ní nísìnyí gbogbo wa la mọ̀ wípé gbogbo ọ̀nà ni wọ́n gbà tó fi ń ṣọ́mọ Adéyẹmọ Ọlọ́run nìkan ló sì lè pani mọ́ torí a lè máa ráṣọ́ tó ẹni tó ń ṣọ́ ni àbí kò yé yín powerful message yìí ni àwọn bàbá mi kan ni wọ́n pè mí lẹ́nìí náà ní kí n jọ kí n sọ fún Chief Ìgbòho kí dẹ̀ pariwo síta kí gbogbo wa kájọ monitor torí ojú Ìgbòho lè rí gbogbo ẹ̀ tán wọn ò ní fi Ìgbòho wọn ò ní fi bú ẹ̀yìn àtèmi bẹ́ẹ̀ ni wọ́n ní kí Chief Sunday Adéyẹmọ Ìgbòho kí wọ́n ṣọ́ra fún obìnrin tó wá sọ yìí kì í ṣe nípa bí a fífẹ́ o wọ́n ní kò ń ṣe níbi fífẹ́ rárá wọ́n ní lára àwọn obìnrin tí wọ́n máa wá darapọ̀ mọ́ ìrù ẹkùn wọ́n ní obìnrin ni wọ́n fẹ́ lò this time around wọ́n ní wọ́n ti ṣiṣẹ́ burúkú sí ara obìnrin yẹn á wá darapọ̀ mọ́ ìrù ẹkùn àwa mọ ibi tó máa ti darapọ̀ bóyá Ọ̀ṣun ni bóyá Ògùn ni bóyá Ọ̀yọ́ state ni bóyá Pákílì Kwara ni bóyá Èkìtì ni bóyá Oǹdó ni bóyá Kogi ni a ò mọ ibi tí obìnrin náà ti fẹ́ gbà bọ̀dẹ̀ ìdí tí mo ṣe pariwo ẹ̀ síta òun ni wípé kí ẹ̀yin tí ẹ̀ ń plan ẹ̀ kẹ́ lè mọ̀ wípé àwa ti wà wí ẹ̀ plan ìwọ obìnrin ẹ bá mi pàṣẹ fídíò ìkó lọ káàkiri ìwọ obìnrin tí wọ́n fẹ́ lò tó fẹ́ gbé owó tó lè dúró náà ò dẹ̀ ní ríṣẹ́ yẹn ṣe ìwọ obìnrin tó fẹ́ fara ẹ kalẹ̀ tó fẹ́ fi rẹ rúbọ ìbànújẹ́ fún ẹbí ẹ àtàrà ẹ tó ló fẹ́ gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá ó mọ̀ pé ilẹ̀ Yorùbá ló fẹ́ gbàbọ̀dẹ̀ fún ó fẹ́ gbàbọ̀dẹ̀ fún Ìgbòho ó ló fẹ́ ó fi ra ẹ̀jẹ̀ láti gbàbọ̀dẹ̀ fún Ìgbòho torí ìgbìyànjú ẹ̀ ó ń bi yín nínú àbí àmọ́ pé gbogbo ọ̀nà lẹ ti try ìwọ tó wá yọ̀ǹda ara ẹ yẹn kó tó di ìgbà tí wọ́n lò ṣe kinní yẹn ilẹ̀ á mú ẹ jẹ bẹ́ẹ̀ ni bó bá jáde ó ní padà wọlé gbogbo abiyamọ ayé ohun tẹ́ ẹ fẹ́ kó bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rí sí irú obìnrin náà àti gbogbo àwọn tó fẹ́ gbé ìgbésẹ̀ yẹn ẹ bá mi sọ fún wọn níbi comment section àṣẹ́gun gbogbo nǹkan tẹ́ ẹ bá sọ àṣẹ́gun bẹ́ẹ̀ ni ẹ bá mi pe Chief Sunday Igboho ẹ wá bá mi kàn sí gbogbo àwọn olórí tí wọ́n jẹ́ olórí tí wọ́n recruit àwọn ìrù ẹkùn security warriors ẹni kí ojú inú lejò ń lò ó kí wọ́n má fi wọ́ra kán má fi ṣe kinní yìí o kí wọ́n ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe kó bá lè rí bó ṣe yẹ kó ṣe rí torí any state tá a bá rí tí àbọ̀dé jáde láti bẹ̀ sí ìrù ẹkùn àbí sí Ìgbòho wàá kábàámọ̀ ìjọ tó wá sílé ayé Ọlọ́run bẹ́ẹ̀ ni kò jù bẹ́ẹ̀ lọ bí ìwọ nìkan ṣe fẹ́ survive pẹ̀lú gbogbo wa òun la mọ̀ ẹ jẹ́ kí gbogbo àyìn tẹ́ ń recruit warrior sí inú ìrù ẹkùn kí ẹ gbọ́ information ẹ wà careful pẹ̀lú obìnrin wọn lóbìnrin náà fẹ́ lò ẹ má kó ọ̀rọ̀ mi dànù èmi kọ́ ni mo rí eléyìí àwọn àgbààgbà kan ni wọ́n rí iná fi ránṣẹ́ sí mi náà pè mí wọ́n ti fi mẹ́sẹ̀jì ránṣẹ́ mi tiẹ̀ tètè gbọ́ torí mẹ́sẹ̀jì pọ̀ lórí WhatsApp mi wọ́n tún wá pè mí náà ní kí n jọ kí sọ síta ìyẹn nìyẹn ìkejì ń bẹ ẹ ti rí pé ìkan tí bàbá wa ò ní sọ bàbá wa ni mo wá ń lọ́ọ̀fù wọn lójoojúmọ́ bí ọmọ sí bàbá ni o ẹ̀dẹ́ o bí ọmọ sí bàbá ni mo ṣe ń lọ́ọ̀fù wọn o bá mi ọ̀ ní idán burúkú kábíyèsí idán gangan Ọlọ́run àdìmúlà Oòduà wọn á kọ́ ẹ ṣé olóòfẹ́ gbẹ́kọ̀ọ́ ni then go teach you sense ìwọ tó ń ṣe gàràgàrà máwọn tó lè rún ẹ pa tí wọ́n lè pa ẹ̀jẹ tán lè ra ẹ̀pà sunjẹ tí kò sí anything bá dé bẹ́ẹ̀ kò síbi tó ti máa yiri ẹ̀ wò ò ń ṣe báyìí sí wọn àjẹkùn ìyá ni ó jẹ ẹ bá mi wí fún àjẹkùn ìyá ni ó jẹ ẹni tí ò tó ní náà tí ń dènà dé ní àjẹkùn ìyá ni ó jẹ má bá wọn ṣọ̀tẹ̀ o òtítọ́ la gbé dání o ṣé o ti wá rí báyìí àwọn bàbá ti ṣí o wọ́n ní òfé tí gbọ́ lẹ́nu wọn wọ́n ní wọ́n ti gbé gbogbo ẹ̀ lé ọwọ́ Ìgbò àbó òfé tí ara ẹ̀ gbọ́ ń bẹ kí ló tún kù tó tún fẹ́ gbọ́ ṣé wá rí tó yọ ṣọ́ọ̀ṣì ẹ dúró ná à ń bọ̀ ẹ gbọ́ láìpẹ́ ibi tí ọ̀rọ̀ yẹn dé dúró tó bá ní ẹni mídíà tó bọ́ síta tó bá sọ wípé wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti ṣe kinní kan irọ́ ni o gbogbo lẹ́tà yẹn wọ́n ti kọ́ wọ́n ti draft wọ́n dẹ̀ ti fún gbogbo ọba bàbá wa Ọ̀ọ̀nìrìṣà gbogbo ọba ti sign wọ́n dẹ̀ ti fi ilé bàbá wa Ọ̀ọ̀nìrìṣà
à ń dúró dèsìn ayọ̀ lọ́dọ̀ bàbá wa onírìṣà. Ẹ bá wa kí kábíyèsí àdìmúlà Oòduà. Ilé ayé ṣá ó lọ fà kò tó lọ fàfà. Mo dẹ̀ pariwo tó. Mo ní ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹni Golden Sun, Ọlọ́run fi ọmọ yìí kẹ́ ẹ̀yin ògo yín lọ́yọ̀ọ́, ẹ dàgàbò, ẹ kẹ́ ẹ pọ́nlé, ẹ mú ẹ bẹ̀rẹ̀ sí ní ilẹ̀ lóko, ẹ ń da oríṣiríṣi ẹlẹ́ẹ̀mẹ́mi ẹ pa ẹ ṣe ẹ mọ̀ àfìgbà tẹ́ lé Ìgbòho lọ́yọ̀ọ́ títí tán bàbá Ọ̀nẹ́gbọ́n wọ́n rọra ìwọ máa bọ̀ ọmọ mi wọ́n dà mọ́mọ́ tọ́ ẹ wo bàbá Ọ̀nẹ́ ẹ wo ọmọ ẹ wo bàbá ẹ wo ọmọ ẹ wo bàkàzà ẹbí ìkọta ní kẹṣe lọ́yọ̀ọ́ náà lè tọ́ kò sí wàhálà kò burú kò bọ̀jẹ́ Olúwa ṣeun gbogbo ẹ̀ náà sì ń jọra wọn lórí ibi ẹ̀yẹn náà la ṣe wà ẹni ibẹ̀ ní kọ́kọ́ là ń lọ. Ọ̀rọ̀ actor bàbá Ògògó ọmọ akúlódò akú tejiteji ó gba bòmí yọ o tẹ̀lé mi kó wá wo fídíò. Bí ó ṣe lẹ́gbàá fún ọgbọ́n sí ní àwọn ìgbẹ́ jẹun wo nígbà tó wà fún bàbá rẹ̀ lẹ́gbàá fún tó láti ẹ̀ka lágbára ojú ìbá yóò ti jẹun ó jẹ lójú ẹ̀yọ ojú bàbá yóò ti jẹun bàbá ọ̀la ó jẹ oṣù ìjẹrà ìsìlẹ̀ òkìlì òfẹ́mù lẹ́sẹ̀kẹsẹ̀ wọn yẹ lọ́wọ́ àbúrò wa ó ṣe wọ́n lá àdúrà rẹ̀ olóòtú wọn sábà jọwọ wọn tó jọwọ wọn tó lọ sí lọkọ pẹ̀lú wọn ti ní káfíńlá wọn kàn máa lè káfíńlá wọn kàn máa lè owó máa dìde padà dìde padà máa ní asàkàtà wọn bẹ̀rẹ̀ àkọlá sí asàkàtà wọn fi náà sá àkọlá so ìsàkà ọsàlá ọlá ìṣẹ̀lẹ̀ ọlá. Ìjókòó àríwá ó ní ìjókòó ló wáyé ọlọ́run pa sanwó ilé sọ̀rọ̀ àtọ́nù ìgbà ìwọ̀n ọkùnrin náà wà iye ọmọ ìyẹn ó ṣàdúrà ọlọ́run nígbà èyí táwọn ṣe táwọn akọ́kọ́ ṣe wọ́n ní ìpínlẹ̀ àti ìpínlẹ̀ àti ìpínlẹ̀ àti ṣe àti wọ́n ṣe káàkiri àgbáyé ọlọ́run jọ ọmọdé sàpọ́ìtì wa tó dàbí ṣàfihàn wa mùsùlùmí ṣe kìrìsìtẹ́nì ṣe ó dẹ̀ ní bí ó ṣe kálukú ṣe wọ́n ṣe tẹ́lẹ̀ títí àwa máa gbó àwa máa gbá àwa máa wò lórí ìgbàgbọ́ lórí ìfẹ́ ìdàgbò ní ọlọ́run wọn abẹ́ gbogbo ìdàgbò fi ń ṣe àdúrà wọn láti ṣe àwọn àdánù ọlọ́run bá wọn lọlé àṣẹ wọ́n dà òkú láàrín ọlọ́run bá fún wọn lálàáfíà bá fún wọn lálàáfíà tìǹbù ìṣàn tìǹbù ẹ̀jẹ̀ tìǹbù ìgùn bá fún wọn lálàáfíà. Ìwọ náà bá lò ó mú omi jáde láti inú àpáta. Ìwọ náà bá lò ó fi omi sínú àpáta. Ibi tí ó bá sí ọ̀nà òbí ọlọ́run máa ń la ọ̀nà fún yìí. بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على ولو نشاء لمسعناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا في الأرض أفلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له لا ذكر وقرآن مبين على الكافرين أولم يروا أنا أهلكنا لهم فضلها وقومهم وبها يأكلون ولهم فيها منافع
قالوا إنا نعلم ما يسرون وما يعلنون أولم ير الإنسان أنا خلقناه من نطفة الذي أنشأ أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. لا بأس إن شاء الله إن شاء الله. ayé ni mo mọ̀ pé ènìyàn ò bóni lára jáṣọlọ ènìyàn bóni lára jáṣọlọ ènìyàn bóni lára jáṣọlọ ènìyàn bóni lára jáṣọlọ ó mà jáṣọlọ àwọn Yorùwood actors ní gbogbo ilẹ̀kílẹ̀ ènìyàn ṣàlàṣọ ta wá ẹ̀yà fún ìgbà àkọ́kọ́ gbogbo ẹ̀yin Yorùwood actors látòkè wá sísàlẹ̀ ẹ jọ mí lójú fún ìgbà àkọ́kọ́ ẹ fi hàn mí àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ kóòtù àjíire wípé níbi tá a bá dé ẹ ti ń fìfẹ́ hàn síra yín kò sí industry tó wà tí wọn kì í ní gbọ́nmi sí omi òtó àbí tí ò kì í sí kọ́kọ́ sí group oríṣiríṣi but no matter what anything stand by yourself tá a bá ń jà kó ń ṣe bí kakú ìyẹn ló ṣe já wípé tí ìwà àtèèyàn bá ti ní misunderstanding tẹ́ni ẹ bá ti jẹ́ pé bí ẹ̀mí ẹ̀ ló dúró sí lọ́rọ̀ tí ò lórí tí ò nídìí Ọlọ́run ti fi ọ̀tá ẹ̀ hàn ẹ́ tètè sáàsálà kò sí nǹkan tó fẹ́ fi parí ìjà pẹ̀lẹ́ nìyẹn mọ́ láyé ṣùgbọ́n èyí tẹ́yin Yorùwood ṣe yìí bàbá ńlá messages pọ̀ ńbẹ̀ tí ẹ ò sọ ṣùgbọ́n somebody like me àtọ̀pọ̀lọpọ̀ àgbọ̀ ńbẹ̀ lára àwọn messages tẹ̀sán ńbẹ̀ ni wípé ìpè tá a péjọpọ̀ sí òkú tá a bá péjọpọ̀ tá a fi energy tá a fi sí òkú yẹn tá a bá fi sí ńgbà tó ń ṣàìsàn ó possible kó má kú òun nìkan tẹ́ ń ṣe. àbẹ́yìn orí ni ráwọn èèyàn ni gbogbo ọmọ Yorùwood wọ́n tán síbẹ̀ àtakọ àtabo àtàgbà àtọmọdé God bless you all wá ní firú ẹ̀gbá gbogbo wo ní firú ẹ̀gbá ṣe wá rí gbogbo àdúrà tẹ wá gbà fún bàbá Ògògó Mr. Taiwo Ògògó àṣẹ́gun kódà ọba tó dá ayé àti ọ̀run tó lomi àtẹ̀jẹ̀ ara Taiwo Ògògó àwọn ọmọ bẹ yóò ti rìn jìnnà àbó sì bẹ nínú ayé ẹ̀yin Ọlọ́run lẹ́mọ̀ ṣùgbọ́n pẹ̀lú ilé tí gbogbo wa tájọ kóra wa pọ̀ tí a gba àdúrà sí ẹ̀yin Ọlọ́run ipe kí ẹ bá wa lọ́ra ẹ̀mí Taiwo Ògògó kò wù wá kó tí ì lọ àwa tọrọ ni lónìí a tọrọ fún àlàáfíà ní inú omi ẹ̀jẹ̀ iṣan egungun ìfun ẹ̀dọ̀ gbogbo àìsàn káìsàn tó bá wù kó wà nínú àgọ́ ara Taiwo Ògògó lónìí a pè ọ́ lórúkọ tó ń jẹ́ a sọ wípé ó tó gẹ́ Taiwo Ògògó ní kú o Ọlọ́run á bá wa lọ́rẹ̀ ẹ̀mí yín o lágbára lọ́wọ́ Ọlọ́run á súre fún yín àdúrà tán dẹ̀ gbà á mú yín ẹ̀yà nǹkan tẹ́ ṣe yìí touch mi mo dẹ̀ mọ̀ pé ó máa touch a lot of people tẹ́ bá fìfẹ́ hanra yín báyìí ó bẹ́tà ẹ̀jẹ̀ máa wò kò sí industry kankan tó wà láyé tí ò ní sí gbọ́nmi sí omi òtó tí wọ́n ní caucus by caucus group by group oríṣiríṣi nǹkan máa wà ń bẹ̀ bọ́ bá bá jà kó ṣe bí kakú èyí tẹ́ ṣe yìí báyìí ẹ ti fìfẹ́ hàn ó pín ìfẹ́ lélẹ̀ and I'm very sure pé gbogbo family Ògògó Mr. Taiwo Ògògó wọ́n á dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni ẹ kú ìfẹ́ ara yín o mo wá gbà ládùúrà nínú Yorùwood ní rí ogun àkúfà mọ́ o àtàgbà àtọmọdé àgbánú yín wọ́n á dàgbà jù báyìí lọ wọ́n á gbé dáyà jù báyìí lọ ẹ̀yin tẹ́ ẹ̀ ń bọ̀ lẹ́yìn ẹ̀yin kéékèèké náà tẹ́ yọǹgì lágbára lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ ní ṣọ́kú mọ́ lágbára lọ́wọ́ lọ́wọ́ bọ́n ti gbọ́ àdúrà náà kò wá ní ìrẹ̀lẹ̀ mi lórí kò sì ní ìrẹ̀lẹ̀ gbogbo àwọn tí wọ́n gbọ́ fídíò yìí láṣẹ lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí gígùn àjẹ́ títí wa lórúkọ Jésù àní kánjú kú
àti gbogbo àwọn tó bá wà lórí ìdùbúlẹ̀ àìsàn lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run kó súre fún gbogbo yín kó mú yín lára dá àwa tá a sì lórí ìdùbúlẹ̀ àìsàn a ní rógun àìsàn jíjà àìsàn oníkọ̀wé kọlù wá o àṣẹ tèdùmàrè ibẹ̀ ní kọ́kọ́ là ń lọ tó tẹ̀lé mi. àfọlọ́ǹbẹ ẹ̀yin ọmọ Nàìjíríà lọ́yìn ọ̀dọ̀ fàlílẹ́gbẹ́ Àríkẹ́ Ìbàdàn wà ń bí báyìí Èkó wà ń bẹ̀ Ọ̀bẹ̀nà wà ń bẹ̀ Ìgbàrà wà ń bẹ̀ ẹni kò mọ́ tẹ̀rù Àríkẹ́ ní ọjà mọ́ ṣe fẹ́ gbàjẹ́ lẹ́nu wa ni gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tí ń bá lépa Àríkẹ́ ká lórí iṣẹ́ rẹ olùbẹ̀ lọ́n fún gbèsè ayé rẹ o kó má bàa sí Àríkẹ́ jẹ́ o èmi tí mo dúró yìí ọkọ mi ti kọ́ ọdún karùn-ún rè ó bá mi kọ́ mi kọ́ ọ̀run sọ́dọ̀ ó bá mi tọ́ ní sùkú iṣẹ́ yìí ò ní bàjẹ́ o ẹ má bàa ṣe ìyá wa jẹ́ o abẹ́ ni o sọ́dọ̀ alánà ti tẹ̀rí Assalamu alaikum ya jama'a musulmai mu Hausawa ne muna daga wurin Àríkẹ́ muke aiki sana'ar a nan muke ci muna ci a nan muna sha a nan tana ɗauke mana bukatu da yawa tana ba mu abubuwa sosai to yanzu kuma ana so a bata mata sana'a ba ma so a bata mata musulmi ku tashi da ku taimaka mana ka a bata mata sana'a dan Allah da ake ji muna Allah zai taimake ku yanda Allah ya taimake ku Allah ẹni kí náà wí hello kí lẹ wí bẹ́ẹ̀ ni pé Yorùbá náà kọ́kọ́ fi bẹ̀rẹ̀ mo kọ́kọ́ ń gbọ́ kí ló dé tẹni kan má tẹ̀rọ Àríkẹ́ mọ́ ẹ̀rọ Àríkẹ́ ìyẹn ọkọ òun kú ó kó ọmọ 5 sí abẹ́ òun ó ń bá òun tọ́jú ẹ̀ ẹjọ́ ẹ má bà bísínẹ́sì ẹ̀rọ Àríkẹ́ jẹ́ ìyẹn nìkan ni mo gbọ́ ẹjọ́ kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ̀ dèdè rú nílẹ̀ kó o tún ajíire kí ló dé tẹ̀ dèdè rú ṣé ókè Haúsá ni ẹ̀rọ Àríkẹ́ àbí kò yé mi kí ló fa èdè àbédè Haúsá kọ́ ni mò ń gbọ́ yìí ṣé fùfú dé ní mi ìmọ̀ èdè yẹn gan lọ títí ẹjọ́ ẹ̀yin tẹ́ mọ̀ jù mí lọ ẹjọ́ èdè wo náà torí ó dẹ̀ pé along the line wọ́n fi Yorùbá bẹ̀rẹ̀ wọ́n wá fi èdè kún èmi ò gbọ́ nǹkan tó ń wí wọ́n da kíní yẹn rú láàrin ni ẹjọ́ ṣé èdè Haúsá nìyẹn ẹjọ́ ṣé nọ́ọ̀tì ilẹ̀ Àríkẹ́ ń gbé ni èmi rò pé Òṣogbo ni àbí kò tiẹ̀ yéèyàn èyíkéyìí ẹni ká bẹ̀bẹ̀ kí wọ́n má ẹjọ́ gbogbo yín tẹ́ wá bí ẹjẹ́ àbèrè one question lọ́wọ́ yín ibo ni gbogbo yín wà nígbà tára Àríkẹ́ ń dín àkàrà èèyàn tó ń jẹ abẹ́yìn ọmọ ìtumọ̀ kí wọ́n dín àkàrà èèyàn ẹ ponú ẹ fọ́fọ́ ẹ tún gbé mu ẹ wò wọ́n náà báyẹn rí kí ló dé tẹ́ dèdè rú náà kò sí wàhálà ẹ̀yin ti sọ ti yín àwa sọ ti wà gbogbo yín tẹ́ kóra yín jọ sí ibi tẹ́ kóra yín jọ tẹ́ ń wí wọ́n rùn mi ò sọ wípé kó má ọba business ẹ̀rọ Àríkẹ́ jẹ́ o bọ̀ ẹ̀rọ Àríkẹ́ fún alára ò ṣàánú ara ẹ̀ ṣé ẹ̀rọ Àríkẹ́ nìkan ni ó wà nínú tó ń ṣe politics ni kí ló dé tó sọ di wèrè mọ́ra ẹ̀ lọ́wọ́ ẹ̀rọ Àríkẹ́ ò mọ̀ wípé business òun máa wà at stake pẹ̀lú gbogbo bó ṣe ń ṣàṣejù aláṣejù bàbá àṣetẹ́ ó ṣàṣejù náà sórí ipò ti tẹ́ báyìí ó tẹ́ lóko ẹ̀rọ Àríkẹ́ ogun tó o gbé ti Adélékè ó wà lára nǹkan tó jẹ́ káwọn abiyamọ kí wọ́n dúró ti Adélékè o ọlọ́run ó mọ nǹkan tí ẹ̀rọ Àríkẹ́ ṣe lẹ́yìn tó yẹ kẹ́ bọ́ síta kẹ́ wá máa sọ kẹ́ kúnlẹ̀ lórí ẹsẹ̀ yín kẹ́ máa bẹ gbogbo ọmọ kóòtù ajíire Yorùbá wípé ẹ̀rọ Àríkẹ́ ti ṣàṣìṣe iṣẹ́ ni kẹ́ ṣàforíjì fún ẹ bá wà dà mọ́mọ́tọ́ á ṣàjẹun ó lẹ́bí ó lára ẹ má jẹ́ ó máa lẹ́ni látẹ̀lé kẹ́ wá máa fi dá wa lójú wípé láyé ẹ̀ ní ayé ẹ̀ àwọn òní kó má ṣe politics mọ́ o ṣùgbọ́n á ṣe níwọ̀ntúnwọ̀nsì torí ó ṣàṣejù ó àṣetẹ́ tó ṣe repercussion ló báyìí so ẹ̀rọ Àríkẹ́ ò mọ̀ wípé business ó máa wà stake tó lọ́kọ̀ọ̀rùn bọ́ṣọ lọ ṣé ìwọ nìkan ló kúrò lẹ́yìn PDP ni àìmọye àwọn èèyàn tó kúrò nu PDP kí ló dé tó sọ di wèrè ó ṣe bẹ́ẹ̀ ni pé politics ló ń ṣe ó ṣe bẹ́ẹ̀ ni wípé ó ti rí Adélékè gẹ́gẹ́ bí ọ̀tá àfi kí kókó ẹ̀mí ẹ̀ kó já kì í ṣe wípé k'Adélékè máa ń wé nìkan ló lẹ̀rọ Àríkẹ́ gbámù ó fẹ́ rán Adélékè lọ sọ́run àṣàǹtẹ̀ kí ni ẹ̀rọ Àríkẹ́ rò débẹ̀ tó lọ ń dín àkàrà tó ń sọ wípé àkàrà Adélékè ló ń jẹ ṣé o mọ̀ ẹ́pọ́n ti dín àkàrà tiẹ̀ ò tí ì rí nǹkan kan ẹ jẹ́ kó rí gbogbo yín máa pé níwọ̀ntúnwọ̀nsì lèèyàn máa ṣẹ̀kan láyé
Ègbé tí regbè báyìí sìn. Àwọn APC tó ló ṣiṣẹ́ fún alva àánú ẹ̀ ò ṣe mí o rò pé ìwọ máa bẹ́tà wọn. Gbogbo politicians ni wọ́n máa ń lòyàn tó bá ti lò ẹ́ tán wá dẹ̀ ẹnu bí omi ìṣanwọ́ ó ti ku ìwà ẹ̀ ń sìn yìí wọ́n ti dẹ̀ sí ógọ́dù ń sìn bóyá kí APC kan wá bá ẹgbẹ́ ẹ̀rọ àríkẹ́ ẹ̀rọ ẹ̀ kan wá máa bá ẹ polówó ẹ̀ kiri àbí wọ́n á máa fi ṣèní fáwọn èèyàn ni bóyá kí APC dẹ̀ ra ẹ̀rọ lọ́wọ́ àríkẹ́ ká ẹ fi ṣe campaign ẹ tún lè ha yẹn náà kò sí kan tí politician ò lè ha ẹ̀yìn o ẹ lè máa ha náà fún wọn ní òjò náà rọ̀ Nàìjíríà kan fi wọ wéwọ́ ẹni ẹ̀rọ àríkẹ́ ò tẹ́ parẹ́ o ìwọ ló kọ́nà jó bísínẹ́sì ẹ ṣé o rí gbogbo àwọn ilé tó ó sì ń rìn ẹ ò tí ìmọ̀ kan tó yẹ kó ṣe ìwọ tó yìí máa wá tó máa kúnlẹ̀ tó máa wọ ẹkún mu bó o ṣe ṣàṣetẹ́ àṣejù yẹn náà ló ṣe máa padà wàá bẹ gbogbo ọmọ Yorùbá èèyàn mélòó ló ti ẹ̀mọ́ tó ń bá ẹ̀jà gbogbo state ilẹ̀ Yorùbá mà ló kọjú sí ẹ ẹ̀rọ àríkẹ́ ò tí ìmọ̀ scores ẹ wo orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowé kókókó akéde Oòduà àwọn ó ní mò ń jẹ́ ó jẹ́ lẹ́ẹ̀ látara ẹ̀rọ àríkẹ́ níwọ̀ntúnwọ̀nsì lèèyàn ṣe nǹkan use your sense ojú ẹ ti dá báyìí everything ti dá wáíwáí kò jù bẹ́ẹ̀ lọ. Má gbàgbé láti bá mi drop comment ẹ má dé gbàgbé láti bá mi share ètò God bless you as you do so bye for now.